Kù dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, a dúpẹ́ fún àánú ńláńlá tí a rí gbà o, tí ẹ jẹ́ ká tún rí ọjọ́rú mìíràn nínú oṣù kẹrin o. A dúpẹ́ fún àánú tí kò ṣeé fowó rà àti ojú rere yín lórí ayé wa. A sì gbàdúrà wípé ní èní ọjọ́rú, ní gbogbo orúngun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pátápátá, ire ayọ̀, ire owó, ìtẹ̀síwájú, ìgbéga àti àìkú baálẹ̀ ọrọ̀ yóò rú wá fún wa lénìí ní orúkọ Jésù. Àti pé ọ̀rọ̀ náà tí a ò gbọ́ lénìí yóò ṣe ayé àti ọkàn wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ, èní ọjọ́rú ọjọ́ kẹwàá oṣù kẹrin. Àkòrí tí a ò gbéyẹ̀wò sọ wípé àwọn ìpèníjà jíjẹ́ ẹni àmì òróró apá kìíní. Ìpèníjà jíjẹ́ ẹni àmì òróró apá kìíní. A mú àkọ́sórí wa nínú ìwé àwọn ọba kejì orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnléníogún. Ìwé àwọn ọba kejì orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnléníogún. Ó sì yí padà, ó sì wò wọ́n, ó sì fi wọ́n bú ní orúkọ Olúwa. Abo bíẹ́rì méjì sì jáde láti inú igbó wá, wọ́n sì fa 42 ya nínú wọn. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Númérì orí 20 ẹsẹ̀ ìkíní dé ìkẹtàlá. Ìwé Númérì orí 20 ẹsẹ̀ ìkíní dé ìkẹtàlá. Àwọn ọmọ Ísírẹ́lì sì wá, àní gbogbo ìjọ, sí aginjù Síìnì ní oṣù kìíní. Àwọn ènìyàn náà sì jókòó ní Kédésì. Míríámù sì kú níbẹ̀, a sì sìn níbẹ̀. Omi kò sì sí fún ìjọ. Wọ́n sì kó ara wọn jọ pọ̀ sí Mósè àti sí Árónì. Àwọn ènìyàn sì ń bá Mósè sọ, wọ́n wí pé, àwa ìbá kúkú ti kú nígbà tí àwọn arákùnrin wa kú níwájú Olúwa. Èé a ti ṣe tí ẹ̀yin fi mú ìjọ Olúwa wá sí aginjù yìí, kí àwa àti ẹran wa kí a sì kú níbẹ̀? Èé a ti ṣe tí ẹ̀yin fi mú wa gòkè tí Íjíbítì wá láti mú wa wá sí ibi búburú yìí, kì í ṣe ibi irúgbìn tàbí ibi ọ̀pọ̀tọ́ tàbí ibi àjàrà tàbí ibi tí pomegranate? Bẹ́ẹ̀ ni kò sí omi láti mu. Mósè àti Árónì sì lọ kúrò níwájú ìjọ sí ẹnu ọ̀nà àgọ́. Wọ́n sì dojú wọn bolẹ̀, ògo Olúwa sì hàn sí wọn. Olúwa sì sọ fún Mósè pé, mú ọ̀pá nì kí o sì pe ìjọ àwọn ènìyàn jọ, ìwọ àti Árónì arákùnrin rẹ, kí ẹ sọ̀rọ̀ sí àpáta ní ojú wọn, yóò sì tú omi rẹ̀ jáde. Ìwọ yóò sì mú omi láti inú àpáta náà jáde fún wọn wá, ìwọ yóò sì fi fún ìjọ àti fún ẹran wọn mu. Mósè sì mú ọ̀pá náà láti iwájú Olúwa lọ, bí ó sì ti fún un ní àṣẹ. Mósè àti Árónì sì pe àwọn ìjọ àwọn ènìyàn níwájú àpáta náà. Ó sì wí fún wọn pé, ẹ̀yin gbọ́ nísinsìnyí, ẹ̀yin ọlọ̀tẹ̀, kí àwa kí ó a mú omi láti inú àpáta yìí fún yín wá bí? Mósè sì gbé ọwọ́ rẹ̀ sókè, ó sì fi ọ̀pá lu àpáta náà lẹ́ẹ̀méjì, omi sì tú jáde ní ọ̀pọ̀lọpọ̀. Ìjọ àwọn ènìyàn náà sì mu àti ẹran wọn pẹ̀lú. Olúwa sì sọ fún Mósè àti Árónì pé, nítorí tí ẹ̀yin kò gbà mí gbọ́ láti yà mí sí mímọ́ lójú àwọn ọmọ Ísírẹ́lì, nítorí náà ẹ̀yin kì yóò mú ìjọ àwọn ènìyàn yìí lọ sí ilẹ̀ náà tí mo fi fún wọn. Wọ̀nyí ni omi Mẹ́ríbà, nítorí tí àwọn ọmọ Ísírẹ́lì bá Ọlọ́run sọ, ó sì di ẹni ìyàsímímọ́ nínú wọn. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wá yìí. Ẹ jẹ́ kí a tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́rú. Ǹjẹ́ o fẹ́ di ẹni àmì òróró tó lágbára? Ẹni tó ń ṣètò òróró, ó ní àní tó fún gbogbo ènìyàn. Ìwé orin Dáfídì orí 23 ẹsẹ̀ 5 wípé, ìwọ dà òróró sí mi ní orí, ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Ó ní Ọlọ́run yìí ní ànító àti àníṣẹ́kù fún gbogbo ènìyàn. Ṣùgbọ́n ṣé o fẹ́ láti fún un ní ohun tí yóò gbà bí? Ǹjẹ́ o fẹ́ láti la gbogbo ìpèníjà tó wà pẹ̀lú jíjẹ́ ẹni àmì òróró kọjá? Ìwé Hébérù orí 1 ẹsẹ̀ 9 sọ pé, bí ìwọ bá fẹ́ òdodo tí o sì kórìíra ẹ̀ṣẹ̀, Ọlọ́run yóò fi òróró ayọ̀ yàn ọ́ ju gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ. Ní àná,
Mo dárúkọ díẹ̀ lára àwọn àǹfààní jíjẹ ẹni àmì òróró, ṣùgbọ́n ó tún ṣe pàtàkì náà láti mọ̀ pé àmì òróró máa ń wá pẹ̀lú àwọn ìpèníjà kan. Ìpèníjà jíjẹ ẹni àmì òróró gbòógì ni pé agbára lè bani jẹ́ àti pé agbára pátápátá máa ń bani jẹ́ pátápátá. Bí o bá ṣe jẹ́ ẹni àmì òróró sí, náà ló yẹ kí o ṣọ́ra sí, nítorí ó ṣeé ṣe kí o ṣì agbára náà lò. Nínú ìwé Númérì orí 10 ẹsẹ̀ 1 dé 13, ní ẹsẹ̀ 10, Mósè sọ fún àwọn ènìyàn, ẹ gbọ́ nísinsìnyí, ẹ̀yin ọlọ̀tẹ̀, a ó mú omi jáde fún yín láti inú àpáta. Ní ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn ó dojúbolẹ̀ níwájú Ọlọ́run ni tí ó ń béèrè fún ọ̀nà àbáyọ sí ìṣòro náà. Ní kété tí Ọlọ́run sọ ohun tí yóò ṣe, ó yí padà sí àwọn ènìyàn tí ó ti mú inú bí i. Ó sọ pé ó pè wọ́n ní ọlọ̀tẹ̀, ó sì sọ̀rọ̀ bí ẹni pé agbára láti mú omi jáde láti inú àpáta wá láti ọ̀dọ̀ òun, ìyẹn láti ọ̀dọ̀ rẹ̀. Kì í sì ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run mọ́ ni agbára ti wá, gẹ́gẹ́ bí ó ti sọ̀rọ̀. Nínú ẹsẹ̀ 12, Ọlọ́run sọ pé nítorí kò ya òun sí mímọ́ níwájú àwọn ọmọ ènìyàn, kò ní wọ ilẹ̀ ìlérí náà. Mo ti máa ń sọ fún àwọn olùṣọ́ àgùntàn nínú ìjọ ìràpadà ti Ọlọ́run pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ rí ara rẹ̀ bíi pé òun ló ń wo ènìyàn sàn. Tí a bá wò ó kò lè wo èkúté lásán sàn. Ọlọ́run ni ó ń wo ní sàn. Ìwọ jẹ́ ohun èlò lásán nípasẹ̀ èyí tí ìwòsàn fi wáyé ni. O gbọ́dọ̀ máa rí èyí gẹ́gẹ́ bí àǹfààní. Níwọ̀n ìgbà tí agbára láti ṣe iṣẹ́ ìyanu kì í ṣe tirẹ̀, Ọlọ́run lè lo ẹlòmíràn láti ṣe iṣẹ́ ìyanu kan náà. Ènìyàn Ọlọ́run kan tilẹ̀ sọ ní ìgbà kan rí pé bí a bá mú Ọlọ́run kúrò ní ọ̀dọ̀ òun, díẹ̀ nìkan ni òun yóò kù. Ó jẹ́ ìyàlẹ́nu fún mi nítorí ní títọ̀dọ̀ tèmi bí a bá mú Ọlọ́run kúrò lọ́dọ̀ mi, kò ní kù nǹkan kan rárá mọ́. Olùfẹ́, má ṣe gbàgbé pé láìsí Ọlọ́run, o kò ní jẹ́ nǹkan kan. Ẹnikẹ́ni tí ó bá rò pé òun lè jẹ́ nǹkan láìsí Ọlọ́run, dájúdájú ó wà lọ́nà ìparun. Kò sí bí o ṣe lè jẹ́ ẹni àmì òróró tó. Má ṣe gbé ara rẹ ga. Má ṣe gba ara rẹ láyè láti rò pé o jẹ́ alágbára jùlọ. Rí i dájú pé o ní ìrẹ̀lẹ̀ síbẹ̀. Kókó àdúrà: má ṣe gbàgbé pé Ọlọ́run ni ẹni tí ń ṣe àwọn iṣẹ́ ìyanu, kì í ṣe ìwọ rárá. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé bàbá mi, Ọlọ́run, nígbà tí o bá fàmì òróró yàn mí tán, Olúwa má jẹ́ n ṣìwàwù. Ìfàmì òróró yàn tí ó dà lé mi lórí, Olúwa má jẹ́ kí n ṣìlò. Àṣìlò ìfàmì òróró yàn, Olúwa má jẹ́ kó jẹ́ ìpín mi. Má jẹ́ kí n ṣì ìfàmì òróró yàn tí ó dà lé mi lórí, má jẹ́ kí n ṣìlò. Olúwa, oore ọ̀fẹ́ láti jẹ́ onírẹ̀lẹ̀, Olúwa yọ̀ǹda fún mi. Olùfẹ́, ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé kí ó da ìrẹ̀lẹ̀ lù wá. Pẹ̀lú bí ó ti fàmì òróró yàn wá, tún fi ìrẹ̀lẹ̀ yàn wá kí a lè tẹríba ní abẹ́ ìfàmì òróró yàn yìí, kí a má bàa ṣìwàwù. Ògo ni fún orúkọ yín Ọlọ́run, nítorí tí ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Nígbà tí a ó máa pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.